Aláròyé máa wí o. Èèyàn 5 kú nínú ìjàmbá ilé tó dàwó lójijì lẹ́kọ̀ọ́. Ó kéré tán èèyàn 5 ní àwọn aláṣẹ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílùú Èkó, Lagos State Emergency Management Authority LASEMA, sọ pé ó kú sínú ìjàmbá ilé kan tó dàwó lulẹ̀ lójijì nílùú Èkó. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún wáyé lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù keje ọdún 2024 yìí lágbègbè Arówójọbẹ̀, Maryland nípínlẹ̀ Èkó. Dókítà Olúfẹ́mi Òkèọ̀sányìntólú tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù keje ọdún yìí sọ pé òkú àwọn ọkùnrin àgbàlagbà 3 kan tí wọ́n jẹ́ òṣìṣẹ́ làwọn kọ́kọ́ rí gbé jáde nínú ilé tó dàwó lulẹ̀ lójijì lójúlé 13 òpópónà Wilson Bá lágbègbè Arówójọbẹ̀ ní Maryland lẹ́kọ̀ọ́. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ báyìí pé ní nǹkan bíi aago 4:11 láàárọ̀ kùtùkùtù ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ lágbá ìpè pàjáwìrì láti ọ̀dọ̀ àwọn aráàlú pé ilé kan lágbègbè Arówójọbẹ̀ dàwó lójijì. Ilé alájà 3 ní ilé náà. Lójú ẹsẹ̀ tá a lébẹ̀ láti bẹ̀rẹ̀ sí gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn èèyàn tí wọ́n sọ pé wọ́n wà nínú ilé ọ̀hún. Òkú àwọn géńdé 5 la rí gbé jáde. Àwọn 2 kan sì wà láàyè tá a sáré gbé lọ sílé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè náà fún ìtọ́jú. Lọ́wọ́ yìí a sì ń ṣiṣẹ́ lágbègbè náà láti mọ̀ bóyá àwọn kan sì wà lábẹ́ ilé náà. Kò tí ì sẹ́ni tó mọ ohun tó ṣe okùnfà bí ilé náà ṣe dàwó. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.